ẹ̀yin tèmi ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ níbi tí ẹ bá ti ní àǹfààní láti máa wò ètò yìí. Orúkọ tèmi ò yípadà, Kẹ́mi Bùkọ́lá ni orúkọ tí tèmi ń jẹ́. Adẹ́kù bó ṣe ń lọ. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo olólùfẹ́ mi, ẹ̀yin màmá mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi, ẹ̀yin àbúrò mi, mo dúpẹ́ lọ́wọ́ yín. Lágbára lọ́wọ́ Ọlọ́run ògógó á máa bú yọ. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ náwó sí wa. Lágbára lọ́wọ́ Ọlọ́run àpò yín ò ní ṣòfò. Ẹ̀dẹ̀ ní gbowó ẹjọ́, ẹ̀ ní pa owó àìsàn. Lágbára lọ́wọ́ Ọlọ́run. Ọjọ́ Monday, ọjọ́ ẹ̀ ní ọjọ́ birthday mi, ọjọ́ Monday, ọjọ́ ẹ̀ náà la jẹ̀ máa fún àwọn aláìní lóúnjẹ. So bó ṣe wù mí kí n ṣe lọ́dún yìí nìyẹn, bó ṣe wù mí nìyẹn. A máa fún àwọn aláìní lóúnjẹ, a dẹ̀ tún máa ṣe oúnjẹ náà. So a dẹ̀ máa ṣe gbogbo ẹ̀ ṣáà bó ṣe máa lọ nìyẹn. Mo dúpẹ́ lọ́wọ́ yín o fún ẹ̀yin tẹ́ tún fẹ́ fún wa ní owó fún àwọn opó, àwọn ẹni tí wọn ò rí jẹ. Ẹ jọ̀ọ́ a fi account number sí abẹ́ ṣó ìta bá ṣe tán. Bó jẹ́ wọn lẹ̀ owó ò tí fi bẹ́ẹ̀ wọlé but agbá Ọlọ́run ti gbé ṣe mọ̀. Èmi òun fẹ́ ṣe nǹkan tí n bá lè gbé òun lèmi máa ń ṣe. Tí n bá lè gbé pé at least àwọn èèyàn bá tiẹ̀ mọ́ wá èmi Ọlọ́run á pèsè. Ṣùgbọ́n tẹ́ bá tún mọ́ wá náà àlékún ló tún máa jẹ́. Bí oore yín náà dẹ̀ ṣe máa lékún nìyẹn. Oore yín kò ní dín láyé. Oore èmi àti yín ò ní dín o. Ọlọ́run bá ń gbọ́. Iwájú báyìí lọ́pọ̀ ibi tí wọ́n máa ré sí. Àjò lọ síwájú báyìí la máa jó àníjó àjò lọ sẹ́yìn àdẹ̀ níjó àjò wọlé lágbára lọ́wọ́ Ọlọ́run. Ògo wa tó ń tàn kò ní wo òkùnkùn. Ògo èmi àti tó ń tàn kò ní wo òkùnkùn lágbára lọ́wọ́ Ọlọ́run. Ọdún tó ta fẹ́ parí lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ̀mí wo ò ní bá ọdún pin. Ohun rere, ohun ayọ̀, ìdùnnú, ìgbéga tá fi bẹ̀rẹ̀ ọdún yìí náà la máa fi parí ọdún. La tún máa fi wọ ọdún 2023 lógo ti Ọlọ́run. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lẹ́ni ò ní pọ̀ o torí mi fẹ́ pẹ́ lórí show yìí rárá. Olórí torí kí bá fẹ́ sọ̀rọ̀ ṣe mọ̀. Mo kò fẹ́ máa fẹ́ sọ̀rọ̀. Tí wá pé mo wẹ́ ní ọ̀rọ̀ méjì tí mo fẹ́ sọ wá pé ọ̀rọ̀ Yorùbá nation àbí nǹkan tó bá jọ mọ́ olóyè Sunday Igboho òun mo kọ́ máa ń sọ torí ibi tí a bá pè lórí ẹni kò ní fi bẹ̀ ṣe tẹ́lẹ̀ láyé. So orí ni olóyè Sunday Igboho jẹ́ fún wa nílẹ̀ Yorùbá kò ní di ìrù. Ṣé ẹ mọ̀ pé lọ́jọ́ títí mo ń sọ̀rọ̀ ẹ máa wò pé kí leléyìí ń sọ kí ni lédì yìí ń sọ bó ló ti ń bọ̀ kí ni kan tí mo sọ̀rọ̀ yẹn ń gbà yẹn gbogbo ẹni tẹ́ni ẹ ṣe Yorùbá nation kò sẹ́ni tó sọ̀rọ̀. Kò sí ẹni tó sọ̀rọ̀ ẹni tó sọ pé ọ̀rọ̀ tí woman yìí sọ dáa ọ̀rọ̀ tí woman yìí sọ ò dáa. Ẹ kàn tí ẹ lọ sábẹ́ ṣáàtì ẹ lọ kọ́mẹ̀tì rubbish. Gbogbo yín ẹ kàn tí ẹ ń fi olóyè Sunday Igboho ẹ fi ń wá jíjẹ ẹ fi ń wá mímu yín ni. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Torí gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣe Yorùbá nation kíníkan á mọ̀ bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ á mọ̀ bẹ́ẹ̀ ṣe rí. Ìgbà tẹ́ máa gbẹ́nu lé ọ̀rọ̀ olóyè Sunday Igboho á mọ̀ bẹ́ẹ̀ ṣe rí. Ẹ̀ẹ́dẹ̀ tí wàá mọ oore ẹ̀ tún níwà pẹ̀lú ẹ̀. Ìfẹ́ ojú ní gbogbo yín ní fún. Tá bá ní gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ Yorùbá nation. Ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ olóyè Sunday Igboho dénúdénú. Tó nǹkan kan. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Nígbà tẹ́ pé wọ́n pààyàn nígbà nǹkan tí mo fi sọ tí mo ṣe ṣáàtì nìyẹn ò tí wọ́n pààyàn sílé olóyè Sunday Igboho. Tí wọ́n bà dúkìá ìjẹ́ tí ọmọkùnrin wà ní Benin. Tó wà ní Benin Ìkútọ́nu lọ́hùn. Tí wọ́n ń bàbá yìí síbẹ̀ nínú yín mà ní kán dáwó bẹ́yà radio station ló tẹ̀ náà fẹ́ ṣí pé kán dáwó ẹ̀ fún òun wọ́n dẹ̀ ń dáwó yẹn fún mo bá jáde lọ́dún yẹn náà láṣìá náà ni ṣé láṣìá ló máa jẹ láṣìá ni mo bá jáde pé kí ló dé tẹ́ máa fi wà báyìí ẹni ó mú olórí yín sí Kútọ́nù ń bẹ̀ yẹn owó tẹ́ ń dá kí ló dé tí ẹ fi dá fún ọmọkùnrin kí ló dé ṣí radio station ló kàn ń sìn tẹ́ni ẹ fẹ́ ṣí fún yàn tí ò dẹ̀ ń ṣe owó kékeré náà fi ń ṣí radio station. Ìgbà tẹ́ máa jáde wọ́n ń lára yín ni wọ́n ń lára rẹ̀ lágbájá ni o wọ́n ń lára tá a máa dọ́dọ̀ èmi ìfẹ́ dárúkọ ni o ṣe pé mo bẹ̀rù yín o mi ò ń bẹ̀rù yín mo máa ń pọ́nyàn lélẹ̀ mi ò ń bẹ̀rù ṣùgbọ́n mi ò máa dárúkọ yẹn. Àwọn ń jẹ́ lọ́sẹ̀ àwọn ní o tó dówó tán nítorí ilé tí ẹ kọ́ tèmi ò kọ́rú ẹ̀ rí torí mọ́tò tẹ́ ń lò tèmi ò lò rí torí kò yé mi
tó bá tí wọ́n sòótọ́ fi báyìí wọ́n lára yín ni ní ìsìn ọmọkùnrin jáde ló wá tún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ojú gbà mí tì fún yín ó lè ló pọ̀ jù nù yín ó lè alákọ̀ ẹwà ń lo òyìnbó àti iṣẹ́ wá di ogun fún yín olóyè Sunday Igboho lẹ́wà fi ń jẹ lẹ́fí ń wá mímu lẹ́fí ń bọ́ ẹbí lẹ́fí ń bọ́ ara ọmọkùnrin ẹ̀dẹ̀ tóun bá sọ ọ̀rọ̀ pé ilẹ̀ máa dàrú Saheed Ire wá sọ̀rọ̀ o a fẹ́ gbọ́rọ̀ nǹkan tó ń pamọ́ yẹn a fẹ́ gbọ́ torí ẹni bí ni yín tẹ́ ń pọmọ lé balùwẹ̀ lọ́wẹ̀ gbogbo wa dojú ọ̀sán gbọ̀ngàn tá a mọ bẹ́ẹ̀ pé olóòórùn ìdajì inú yín tá a mọ bẹ́ẹ̀ ṣe dé orí Facebook ẹ wá lọ ń bóra ẹ wá lọ ń ra aṣọ ọmọkùnrin yẹn wá gbàgbé ẹ̀ síbẹ̀ yẹn wọ́n níbi tí mo tún gbọ́dọ̀ lóde Sunday Igboho tún ta lé ẹ̀ lórí kéèsì yìí ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù Ọlọ́run kẹ́ẹ̀tẹ̀ wá mú àkáǹtì kan kẹ́ wá múlẹ̀ ó dẹ̀ pọ́n ti múnádé kó wá mú àkáǹtì kan kẹ́ wá múlẹ̀ láti múnádé lọ ṣéǹjì kiri yẹn kẹ́ wá mú àkáǹtì kan kẹ́ wá múlẹ̀ pé ẹ jẹ́ ká máa dáwọ́ Yorùbá nation sí o kò sí nǹkan tó jọ ráwọn Ìgbò wo ó má yẹ pé bẹ́ẹ̀ yára ké ráwọn Ìgbò ni àkáǹtì ẹgbẹ́ kan máa rọjò owó ẹgbẹ́ kí Ìgbò ṣé ẹgbẹ́ kí Ìgbò máa rọjò owó bíi tiyín kò dẹ̀ ní pẹ́ wo lọ jókòó ẹ̀ kò ní pẹ́ tó máa fi mú lọ àbí lọ ṣé wọ́n bá dẹ̀ ṣe olè ṣàlétàn lọ́tàn torí à ń sanwó lẹ́wọ́ Saheed Ire ló sọ̀rọ̀ yìí o ọmọkùnrin yẹn dẹ̀ ń sọ̀rọ̀ ó dẹ̀ ń ké níbi tí tára tá dé ẹ wá sọ ọmọkùnrin yẹn di jíjẹ mímu yín ẹ ti wá rí ibi tó tutù ẹ wá ṣẹ̀bà lébẹ̀ nǹkan tiẹ̀ wà nínú wọn ìyẹn London ló ń gbé wà láìta oṣù tó bẹ̀rẹ̀ tó lòun sọ̀rọ̀ Yorùbá lè ṣe oṣù tó bẹ̀rẹ̀ ló gbá káàntì ńlẹ̀ oṣù tó bẹ̀rẹ̀ báyìí ló gbá káàntì ńlẹ̀ pé kó máa dáwọ́ sí máa wò pé tá lílédì yìí òun náà ti doge ní ìsìn òun náà gbogbo òun ló ń bú gbogbo àwọn tó kù o ọmọkùnrin ni o ọmọkùnrin tó sọ̀rọ̀ gbá wọn lórí lélẹ́yìí o ọ̀nà jẹ́ kínní ìṣe òun ni o Saheed Ire ọmọkùnrin yẹn ń sọ̀rọ̀ ó dẹ̀ ń kí ẹgẹ́ ti fọ́ọ̀dẹ̀. bẹ́ẹ̀ni o kì í ṣe Yorùbá lè ṣe àyíkétọ̀ tẹ́ bá jẹ́ Yorùbá lè ṣe àyíkétọ̀ ó yẹ kẹ́ mú nǹkan tó ń ṣẹlẹ̀ ní Benin Republic wá fún ayé pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀. yes ṣé yẹ kó rí bẹ́ẹ̀ o kì í ṣe Yorùbá lè ṣe àyíkétọ̀ o. ẹ ò fi àwọn yẹn lẹ̀. ṣé yẹ kó rí bẹ́ẹ̀ o kì í ṣe Yorùbá lè ṣe àyíkétọ̀ èyí tí mo dárúkọ yẹn ẹ kì í ṣe Yorùbá lè ṣe àyíkétọ̀ mo mọ̀ kan tí mo sọ ẹ lọ sí bí òun parí tó bá gbé tínú tara rẹ fi ṣe Yorùbá lè ṣe àyíkétọ̀. kò wọ́n lè búra Saheed wọ́n lè búra àtijọ́ náà bá dé bẹ́ẹ̀ iṣẹ́ ọwọ́ àwọn ò tó wọ́n jẹ èmi mọ àǹfààní pé ìlú òyìnbó tẹ́ ẹ wà tẹ́ ẹ lè ṣiṣẹ́ kárakára kẹ́ ẹ ṣiṣẹ́ kẹ́ ẹ rówó àfi kẹ́ ẹ bá lu jìbìtì kẹ́ wọ́n máa parọ́ online kẹ́ wọ́n máa ní kó gba ẹgbẹ́ káàtì ilẹ̀ ẹ bá dá fún lágbájá o ẹ bá dá fún tàmẹ̀dọ́ ó mà ṣe ẹ̀yin Yorùbá tí ìmọ̀ kọ̀ọ̀kan mi rò pé fẹ́ lọ o pẹ̀lú bí àwọn tó wà lóò ìbò wọ́n ṣe ń tara tí wọ́n fẹ́ kíkú kí ní tètè bọ́ sí tí wọ́n ná owó tí wọ́n ná ara lágbàlọ́wọ́ Ọlọ́run gbogbo ẹ̀yin tí ẹ náwó tí ẹ dáwó yẹn Ọlọ́run máa fi ọ̀pọ̀ rọ́pò fún yín Ọlọ́run ọba ó máa fi ọ̀pọ̀ rọ́pò fún yín Yorùbá lè ṣọ yìí lágbàlọ́wọ́ Ọlọ́run àgbà gbogbo ẹni tẹ́ ṣàbòsí olóyè Sunday Igboho àṣírí ti tú tẹ́ fi olóyè Sunday Igboho gbowó olè nìyí olè alápámá iṣẹ́ nìyí gbogbo ẹ wá bóra yàn kan tán ẹ wá fọwọ́ra aṣọ ẹ wá ń ṣe dáadáa lọ́ọ̀láìn ẹ̀yin tẹ́ pé iṣẹ́ àtòṣì ló bá ń dé online aṣọ dáadáa lẹ́ ń wọ̀ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ṣe ń wọṣọ èkó tí ẹ̀ bíyàn nú ṣùgbọ́n inú owó tẹ́ ẹ rí yẹn kẹ́ wá máa rántí ẹni tẹ́ ṣe torí ẹ̀ ń gbowó yẹn ìyẹn ló ń bí mi nínú ọ̀rọ̀ yín o ẹ wá bẹ̀rẹ̀ sí ní gbowó yẹn wá ná nínú yín nígbà tẹ́ bẹ̀rẹ̀ Yorùbá lè ṣọ ẹni nínú yín kọ́lé nínú yín ṣe dáadáa ẹ wá gbàgbọ́ ọmọkùnrin ẹ wá gbàgbé ẹ̀ sí Kútọ́nù ẹlẹ́dàá gbogbo wa nílẹ̀ Yorùbá máa da fún yín ẹlẹ́dàá gbogbo orí tó ń sun ẹkún gbogbo ẹni tó ń jìyà ní Nàìjíríà ó máa da fún yín ẹ lè bọ́nú ẹ kò rí pé ayé yín bàjẹ́ ni ẹ kò rí pé ìṣubú ayé ń bá yín ni ẹ kò rí pé ibi tẹ́ gbójú sí fún àánú dínbẹ̀ torí ìkànnì yín ọmọkùnrin yẹn wà ní Kútọ́nù tó ẹ kẹ́ máa owó tẹ́ ń dẹ̀ kọ́ ẹ
ní ẹ̀tọ́ láti gbá káàtì yín lẹ̀ ẹ ní ẹ̀tọ́ gbogbo ẹni tẹ́ ń gbá káàtì lẹ̀ online tẹ́ ń gbowó yín ó lè ní yín ó lè gidi ní yín ó lè gbéwìrì ní yín ó lè alápá máa ṣiṣẹ́ ní yín ẹ lọ wáṣẹ́ ṣe kò sẹ́ ókè táwọn Yorùbá tẹ̀ wá pé ókè àkọ́tẹ̀ ṣe Yorùbá lè ṣọ̀mọ́ torí wàhálà yín gan ti fẹ́ pọ̀ jù wàhálà yín gan àwọn tó ń gbé sókè ẹ̀yin olórí burúkú kan dẹ̀ dùn ẹ̀ ń gbé wálẹ̀ gbogbo àwọn tó ń ṣe dáadáa tún lọ ń dìtẹ̀ wọn ọ̀tẹ̀ máa tẹ̀yìn rì gbogbo ẹ̀yin tẹ́ dúró nídúró pé ẹ ti fi olóyè Sunday Igboho tẹ́ ti forúkọ ẹ̀ gbowó ní tẹ̀dẹ̀ jẹ́ tọmọ yín jẹ́ ọ̀hún lẹ jẹ́ o ọmọkùnrin yẹn ó ti ta lé mo gbọ́rọ̀ ẹ̀ bá ara mi bù máa ṣọ ni olóyè Sunday Igboho ta lé lórí ọ̀rọ̀ Yorùbá Nation lágbára lọ́wọ́ Ọlọ́run olóyè Sunday Igboho ibikíbi tẹ́ bá wà àánú Ọlọ́run máa wá yín rí ìṣubú yìí kò ń ṣe for life ẹ jẹ́ ti dìde ni ẹ tún máa dìde sí ibi tẹ́ ẹ lérò pé ẹ máa dé láyé ní ti dáadáa ló lẹ́dà ogun àwọn ọmọ Yorùbá Ọlọ́run máa gbé yín débẹ̀ tọmọtọmọ gbogbo nǹkan tó jẹ́ ìbànújẹ́ nínú ayé yín Ọlọ́run máa bá mi mú kúrò ìlọsíwájú ìtẹ̀síwájú yín máa tẹ̀síwájú ni ẹ ní ṣubú ara ẹ ní ṣubú ẹ̀mí ẹlẹ́lẹ́nu ò ní gbà ṣe yín ṣe gbogbo yín tẹ́ wá dalẹ̀ yẹn o ẹlẹ́dàá wa ló máa da fún yín o ẹlẹ́dàá àwọn tó ti pa ńlẹ̀ Yorùbá ẹlẹ́dàá àwọn tó ń tọrọ jẹ tó ń sunkún àti jẹ tó ń rí mu ẹlẹ́dàá àwọn tí ọ̀nà sé mọ́ ó máa jẹ yín níyà torí ibi lẹ́ ń ṣe speak fún wa o ṣe gbogbo yín o ẹ mọ̀ra yín gbogbo ẹ̀yin tẹ́ pé àtijẹ ló bá yín dé ìdí Yorùbá Nation ẹ mọ̀ra yín ẹ lọ kọ́ ọmọ yín baṣọ ọmọkùnrin yẹn wà bí ó ta odidi lé ẹ̀yin dẹ̀ ní ẹ̀ta sky wọ́n tún ṣí radio station fún yín wọ́n tún ibi díẹ̀ lẹ́tí ń rówó tẹ́ fi ń bọ́ ọmọ tí tẹ́ bá ń ṣépè fún yín ní ìsìn pé gbogbo nǹkan tẹ́ fi ṣe kó dojúrú ṣé àṣépè fọmọ yín àmọ́ èmi ò ní ṣépè ẹnu mi ò ní gbòfò o ẹ bẹ̀rẹ̀ sí ní ṣe dáadáa ń kiri Ọlọ́run ọba tó máa ń pọ́n tó máa ń dá ẹjọ́ afẹ́yípẹ́ràn á dá fún yín gẹ́gẹ́ bí ìbéèrè torí ẹ̀yin lẹ béèrè fún ìdájọ́ oró Ọlọ́run ẹ̀ máa dájọ́ ẹ̀ fún yín bó ṣe máa rí nìyẹn lápá ibẹ̀ yẹn ẹ̀yin tí èmi ọ̀rọ̀ Auto Bola ni mo fẹ́ sọ o la máa fi kó ìdí ètò yìí lẹ̀ tó bá di ọ̀la màá wá sọ̀rọ̀ ọkọ olóyún àwọn fámìlì ọkọ olóyún tẹ́ ẹ rí yẹn ìyàwó ẹ̀ ọmọ Èkìtì ni ọmọ Ìkọ̀lé wọ́n pẹ̀lú yẹn ní àsìn ọmọbẹ̀ni so màá wá sọ̀rọ̀ nǹkan tí mo mọ̀ èmi ò ń dáhùn lẹ́bi but nǹkan kan mo rí àwọn kankan bẹ̀ tí ò yẹ kí ẹ̀gbọ́n ẹ̀ yẹn sọ tó sọ òun ni a máa sọ lé lórí tó bá di ní ọ̀la so ní pàtẹ Auto Bola ẹ̀yin tẹ́ wà online ṣé mo máa ní pé ṣé ẹ kì í gbọ́rọ̀ ni àbí ẹ máa ní ẹ̀ẹ̀mẹ́ tó ń pè l'Auto Bola torí mi ọ̀rọ̀ yín ò yé mi understand yín tí o gbé wá ń ká ní Auto Bola tẹ́ pé kò gbádùn kò ń ṣe èèyàn kò dẹ̀ mọ́re mọ́tò ilé ni tó ń sọ sínú kiri ẹ̀ tó ń pe Dorcas ní queen kó máa kọ́ Ọlọ́run jẹ́ kó máa lè pe Dorcas ní queen lọ torí ìwọ èní ló máa ń rò ó ń mọ ọ̀la ìyá tẹ́ pé o sọ di ọ̀tá ẹ̀ lẹ́ni tó ń ṣépè fún ìgbà tó ń gbó fún ẹ lọ́jọ́ sí bó ṣe ń pọn nìyẹn bó ṣe ń pọn ìgbà tó máa ṣépè fún náà ó wá sọ̀rọ̀ láì wá ṣépè fún ní sọ ọ̀rọ̀ yẹn ò jọ mí lójú bọ́ tí nǹkan tèmi fẹ́ sọ ni wípé gbogbo ẹni tẹ́ dá fún Auto Bola ẹ̀ bọ́ Auto Bola sọ òdodo ọ̀rọ̀ lóòótọ́ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o ọwọ́ yín ò ní gbẹ o ẹ máa rí jẹ máa rí mu Dorcas náà ó ṣe mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo àwọn èèyàn ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀ torí tí èèyàn bá wo ti Auto Bola èèyàn ò ní ṣe bọ́ káàró tọmọ ọwọ́ ẹ̀ káàró ti Bùkọ́lá ọmọ tí Auto Bola gbé sọ́wọ́ so ìyẹn gan ló máa jẹ́ káwọn èèyàn míì gan dá torí tó bá wo ìwà ẹ̀ pẹ̀lú bó ṣe máa ń gbá àwọn ọlọ́mọ ṣépè pẹ̀lú bó ṣe máa ń ṣe pẹ̀lú ìwà ẹ̀ wọn ní dá sísì tó yọ lójú wọn ní dá fún ṣùgbọ́n mo mọ̀ pé àwọn èèyàn abiyamọ dáadáa ni àwa òbí àwọn èèyàn dẹ̀ lójú àánú gan ṣé ẹ rí Auto Bola ẹ̀yin èèyàn ẹ bọ́ Auto Bola sọ̀rọ̀ Auto Bola iṣẹ́ wo ló wà lọ́wọ́ ẹ̀ wo ilé tó ń gbé
wo ilé ńlá tó ń gbé nílùú òyìnbó. Ọlọ́run bá ń gbọ́, mo mọ woman kan kò ní ọkọ, Amẹ́ríkà ló wà. Ilé èrúùmù báyìí ló ń gbé pẹ̀lú ọmọ méjì. Bọ́tẹ́ bá rí ilé ẹ̀ Nàìjíríà ń bí àwòṣífìlà ni. Ilé ẹ̀ Nàìjíríà kì í ṣe tẹ́nu àwòṣífìlà ni. Ọjọ́ mo sọ pé mọ́mì kí ló dé, ó dé àbúrò mi ló bá kálàyé, mo ní ẹ kú làákàyè. Èyàn ò lè ṣe irú nǹkan tẹ́ ń ṣe, ìgbé ayé tẹ́ máa gbé nílùú ìwé ẹ̀ lè gbé ní Nàìjíríà. Nígbà tó lọ nìkan tó fẹ́ ṣe, ó fẹ́ fi wọ̀n wá náà láìpẹ́ ní owó wọlé tó lọ gbà, Auto Bola. So wọ́n dáwọlé fún ẹ sìn, ṣé wọ́n tún máa dáwọlé fún ẹ ní next month? Wọ́n náà tún dáwọlé fún ẹ ní February. March sì wà ń dẹ́ o. Ṣé rí ayé kan kò ṣe Auto Bola? Wàláhì tàláhì kò sí kan tó ṣe. Kò àìmọ̀ wá, kí èèyàn bá ti mọ̀ wọ́n rẹ̀, èèyàn máa ń tẹ́ ni. Auto Bola ò mọ̀ wọ́n rẹ̀. Mo fẹ́ sẹ̀ ìsáàbù kan fún yín. Ẹni tó ń ṣe iṣẹ́ oṣù tó ń san 1,000 fún, tó lọ ná 2,000. Ṣé irú èèyàn bẹ́ẹ̀ máa balance? Kò lè balance. Iṣẹ́ olówó wà lápá ẹ̀ tó lọ ń gbarú lẹ́yìn Auto Bola. Ó wá ń sunkún, àwọn èèyàn wá ń ṣàánú ẹ̀. Lóòótọ́ àánú ṣe mí o. Ṣùgbọ́n ẹkún tó ń sọ ẹ, ó yẹ káwọn èèyàn bẹ́ẹ̀ sọ òdodo ọ̀rọ̀, kán bẹ́ẹ̀ sọ òtítọ́ ọ̀rọ̀. Wọ́n gbogbo ó tún lọ gbọ́ owó lọ́wọ́ ìjọba Canada. Wá dúró owó tó lọ gbà. Ó wá fẹ́ san owó padà. Ó fẹ́ dáwó padà. Auto Bola kì í ṣe wọ́n nìkan lọ ní kó dáwó yẹn padà o. Nínú àwọn tí wọ́n jẹ́ tó ń jẹ́ tèmi gọgọgọ lá Canada yẹn, wọ́n ń ṣe èèyàn mẹ́rin náà gbowó yẹn, wọ́n ń dá padà díẹ̀díẹ̀. Ìwọ fẹ́ dáwó padà. Bọ́n ti ń ṣe yẹn. Ó ṣe wá ń bẹ lára pé kó gbọ́ lọ́wọ́ yẹn kó bá fẹ́ dá padà. Ìyá tó bẹ̀rẹ̀ mọ́tò tó ṣépè fún lọ́jọ́ sí, mo gbọ́ wọ́n lò jẹ ìyá yẹn lọ́wọ́ ò dá owó yẹn padà. Òun ló tó wá fẹ́ bá ìjọba ṣe, àwọn lè máa gbọ́ lọ́wọ́ ẹ̀ wọ́n fomi ṣàn. So iṣẹ́ owó ló máa lọ wá kún. Tí àbá ẹni tó ń ṣàánú, irú èmi ní ìṣiṣẹ́ rí nǹkan tẹ́mi ò bá lè dá ṣe, èmi ò ń dáwọ́ lé. Ọlọ́run bá gbọ́, ẹrù tẹ́mi bá lè rù. Bẹ́ẹ̀ ló dé ṣe kó rí. Tí ò bá ń ṣe báyẹn, ẹ rí pé ìgbé ayé tó máa gbé ò ní rí ìnira. Ẹrù tẹ́mi bá lè dì, òun lèmi lè gbé. Ẹrù tí bá lè gbé lèmi máa ń dì. Ẹ wo orú nǹkan tí mo fẹ́ fún àwọn èèyàn sí. Àwọn èèyàn tó dáwó pọ̀ náà. Ọlọ́run bá ń gbọ́, àwọn èèyàn tó dá àwọn èèyàn ò dáwó rárá. Bí àwọn èèyàn bíi 3 ló dáwó. Nǹkan tí mo dẹ̀ fẹ́ há more than 350,000 ni. Bọ́bọ́ tí rí mọ̀ pé owó yẹn ti wà lọ́wọ́ mi. Kí wá lọ wúrọ́ pé àwọn ọ̀dáwó fún mi, kí nǹkan tó dẹ̀ ti sọ pé mo fẹ́ fún àwọn èèyàn lówó, kí wá ní tẹ́ pé wọn ọ̀dáwó fún mi, kí wá stop. Mo ti mọ̀ pé kí ni mo lè ṣe, but mọ̀ ẹ̀yin tẹ́ bá fẹ́ ràn wá lọ́wọ́ o, ẹ wá o. Nǹkan tèmi máa ń ṣe nìyẹn. Mo ti mọ̀ pé owó yẹn wà lọ́wọ́ mi. Nínú ọjà tèmi ń tà, mo ti mú owó gbókè, owó tí mo fẹ́ fi ṣe àwọn èèyàn mi láàánú leléyìí o. Tí àwọn èèyàn bá mú wá déédéé, bẹ́ẹ̀ dẹ̀ mú wá déédéé, èèyàn mi kan dẹ̀ fẹ́ mú wá kó tẹ́ pé kò sí lọ́wọ́ ẹ̀ ń gbé, ṣé mo fẹ́ máa bú wọn ni? Ẹbí mo fẹ́ máa bá wọn jà pé wọn ò mú wá. Ṣé ó fẹ́ lọ pa ara wọn fún àwọn èèyàn ni? Kíyàn tó lè mú owó jáde fún yàn, òun náà ti jẹ yó. Ṣé ìgbà téèyàn ẹnìyàn báyìí ni ẹ kò tẹ̀ fẹ́ mú wá kó tẹ́ pé ìgbà ẹgbẹ́ ó ní problem? Ṣé màá ní kó fi problem tẹ̀ sílẹ̀ kó wá dáwó fún àwọn èèyàn? Kò possible. Torí bẹ́ẹ̀ ni nǹkan tí wọ́n bá fẹ́ ṣe, ẹni tó fẹ́ ràn ẹ́ lọ́wọ́, ìrànlọ́wọ́ má jẹ́ okay. Èèyàn kan fẹ́ gbalé fún ẹ ní ìsìn, bí irú ilé Auto Bola yẹn, bí wọ́n fẹ́ gbà fún gbà yẹn ni, kẹ́yìn wá lọ gba fúláàtì fún. Ó dẹ̀ mọ iṣẹ́ tó ń ṣe yẹn, irú ilé ló máa ní kẹ́ni ẹ gbà fẹ́ tó ń pé àbá mọ̀ tẹ́ni ẹ bá lọ, wàá lè máa múwó, máa kọ̀ntínú láti máa sanwó. Bí ilé ṣe rí nìyẹn. Ẹrù tó lè rù, ó lọ dílé, ó wá àwọn èèyàn tó máa bẹ́ẹ̀ gbé, àwọn èèyàn wá ń sunkún bí ajá. Tó pé bí gbogbo wa ṣe ń wá sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ sẹ́, mo ní problem tèmi. Gbogbo ẹ̀ tẹ́ ń wò mí, ẹ sọ fún mi, ẹ sọ èèyàn kan tí ò ní problem, kò sẹ́ tí ò ní problem. Kí wọ́n máa sunkún bí ẹran, ó dẹ̀ ṣàánú Bùkọ́lá tó gbé sọ́wọ́ yẹn. Ṣé o mọ̀ pé bó ṣe ń sunkún yẹn ọmọ yẹn máa ronú? Ọjọ́ ṣọ́ra kó má bàa yẹ ọmọ ẹ jẹ́. Bó ṣe ń sunkún yẹn ọmọ yẹn máa ronú. A máa ronú, ìbànújẹ́ máa wọnú ọkọ ẹ̀ pé kí ló ṣe màmá mi tó ń ké. Àwọn ọmọ yẹn wọ́n gbọ́n tó ẹ pé ọmọ tó nífẹ̀ẹ́ dẹnudẹnu, bó ṣe ń sunkún yẹn ó hà fẹ́ ti ọmọ yẹn. Ṣàánú Bùkọ́lá, wọ́n máa sunkún.